náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí situation Nàìjíríà tá wà nù ẹ̀ yìí àbí àlámọ̀rí yẹn gan individually ó wá lé àbókáyàn la débi pé kò rójú tiẹ̀ mọ́ kò wá rí ibi tí ó dàgbà mọ́ ó wá lọ sí Tọ́mílán bridge ó lè kó sómi àbó wà ń lé wọn náà ọmọlógún èkúté fúnra rẹ̀ ó wá pò ó mú ó gbé sniper jẹ àbó mọ̀ọ́mọ́ lè jáná mọ́ tírélà lẹ́nu ó parẹ́ fún rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ojú wo ni Islam fi wò ìdájọ́ rẹ̀ kí ni ìdájọ́ ẹni tó mọ̀ọ́mọ́ parẹ́ inú Islam ó parẹ́ depression ni ogun rẹ̀ lọ́bẹ̀ pa ni ó gbé nǹkan jẹ ni ó sàparẹ́ fún rẹ̀ ìdájọ́ wo ni Islam dá fún ẹni bẹ́ẹ̀ ìjà lè kírun sí i la. ọ̀rọ̀ ńlá ni. ayakumullah sa. ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ni pé ẹni ó para ẹ̀ alukurani ọ̀kọ́kọ́ hukmu qatilu nafsihi ka hukmi qatil ghayrihi. ìdájọ́ ẹni tó parẹ́ ìdájọ́ ó ṣe déédéé ìdájọ́ ẹni tóun náà pààyàn. bẹ́ẹ̀ni. lọ́nà wo. tó wò sùsùn ẹni ó bá pa èèyàn amdan muta'ammidan tó mọ̀ pààyàn àtẹni tó mọ̀ para rẹ̀ hukumu kan náà àwọn méjì. lọ́nà wo. lọ́dọ̀ Ọlọ́run ṣeun torí ká máa wọ pé ẹni tó pààyàn ń pààyàn ni ẹni tó pa ibà rẹ̀ náà lọ pa sóhun lọ dára ni. wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq. haku wọn wá sílérí tiẹ̀ tó lè fi para rẹ̀ kò sí haku kò sí ń tẹ́dá lè fi para rẹ̀. haku tọ́lọ́hún wí ni pé ẹni ó bá pààyàn kẹ́ ẹ pa padà ní ipa ẹni tó pààyàn padà ni òfin ní jẹ́ ẹ̀ṣẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ pa òun padà dáhùn pé òun pààyàn nísìn ẹ wá gbé hádù wípé Ọlọ́run lẹ́ni ọba pààyàn kápá ẹ wá pa òun tọ̀ òun padà ẹ̀yin tẹ́ ẹ pa òun tọ̀ òun ẹ̀yin ọ̀lẹ́sẹ̀ mọ́ kìsọ́ọ̀sù ni wọ́n pè yín. tó ẹni tó wá para rẹ̀ ṣé ìgbà tó pa èèyàn tán ẹlẹ́ẹ̀kejì mẹ́rin pé èèyàn tó wá kọ̀ tó wá sún ní sẹ́dá pé kọ́ pààyàn kọ́ wá wò pé nígbà mọ́ pa lápẹ̀júwe ìyàwó nísìn ọ̀pá ọkọ ẹ̀ ọ̀pẹ̀ yẹn pa ó sì para mi ọ̀pá ọkọ tán ó wá pa ara rẹ̀ kọ́ sí ó wá pa ara rẹ̀ sẹ́ẹ̀ máa pa ní tíyẹn bá ti pààyàn kó wọ́n pa padà àyẹ̀bẹ̀ kọ́ ni òun náà lọ́wọ́ apààyàn òun ló tún adájọ́ pé kó wọ́n para òun padà fún kìsọ́ọ̀sù ọkọ̀ tó òun pa kò gbé kò mú ẹsẹ̀ ẹ̀mí méjì ló ti pa òun. ok ó dọ́bú ẹsẹ̀. ó dọ́bú ẹsẹ̀ nu. ó kọ́ pààyàn. ó tún wá parẹ́. ó tún wá parẹ́. ó fi ìpara rẹ̀ ń ṣe kìsọ́ọ̀sù ṣe ìtanràn ẹni tó pa. kálọ̀ parẹ́ ó fi sá fún ìdájọ́ Ọlọ́run. ìdájọ́ Ọlọ́run. kò rán. kọ̀rán. kálọ̀ bá fi sá fún ìdájọ́ ìjọba kíjọba wọn bá mú wọ́n ti ṣẹ́ wọn. èyí ń ṣe ó ti padà náà ìjọba ò ní ti ṣẹ́ wọn kan mọ́ àmọ́ ìdájọ́ tọ́lọ́run kọ̀rán. ìjọba ló gbọ́dọ̀ pa ẹni tó bá pààyàn. Mashallah. hákìmí kọ́ọ́dí ní ọ̀dà wọn gbé lọ sọ́dọ̀ hákìmí òun ní àwọn adájọ́ pé ẹ pa ó ti wá wọn tí wọ́n máa pé ẹni ó pààyàn nísìn wọ́n pa padà ìyẹn ò ti kìsọ́ọ̀sù mu àmọ́ wọ́n lọ pààyàn wọ́n náà tún wá parẹ́ ẹ̀ padà kìsọ́ọ̀sù kọ́ jẹ̀rìmà méjì lọ jẹun ó pààyàn tó parẹ́ ètò mo fi wá sọ wípé ẹni ó bá para rẹ̀ ó ti yé báwọn pẹ̀lú ẹni tó pa èèyàn bákan náà ni wọ́n ètò mo fi wí bẹ́ẹ̀ ni wípé ẹ̀mí tọ́pa tọ́gbà ni ara ẹ̀ lọ́pa àmọ́ ẹ̀mí ni òun kò ní Ọlọ́run ló lẹ̀mí Ọlọ́run sì fálù rẹ̀ ó wá gba ẹ̀mí òun lọ́wọ́ ara rẹ̀ Ọlọ́run ló sì ní ẹ̀mí Abdul Mumin ọgbọ́ akramakumullah Ọlọ́run ló lẹ̀mí fúnra rẹ̀ ìwọ wá gba ẹ̀mí torí pé bóyá Ọlọ́run ò tètè fún ọ lówó àbó ètè rọ́kọ ẹlòmíì ò tiẹ̀ tó ẹlòmíì tó wá ń ṣera rẹ̀ ẹlòmíì tó wá ń ṣe rẹ̀ orí de divorce àbí lè má pè ní divorce ọkọ lòun ọ̀fẹ́ mọ́ ọkọ lòun ọ̀fẹ́ mọ́ nígbà ọkọ lòun ọ̀fẹ́ mọ́ lọ́ba lè gbé sniper ọba lè jẹ́ àbó gbé okùn ó so mọ́ òkè ọwọ́ apokùnso ó ti yé wa ọwọ́ hangi ara ẹ̀ pa kẹ́ ẹ tó wù ẹ kí yẹn ọkọ ṣe ìgbà tí fún un náà àmì ìwọ̀n ọ̀wọ́ sẹ̀ríà ọlá pé ọ̀wọ́ sẹ̀ríà ni wọ́n yẹ kó bá wọ sẹ̀ríà yẹ kó kọ́kọ́ gbá ní etí kó tó wẹ̀ àbí kó ń ṣe ń blálà àmọ́kọ̀ wọ sẹ̀ríà ó ti yé ká tó wá wípé ẹni tó wá wò wípé ayé ìtẹ̀ wá sùn kọ́dà gbogbo onírà yìí ti pọ̀ àwọn olówó ilé ọmọ sàn ọ wá lè para rẹ̀ ìyá ni fún lọ́dọ̀ Ọlọ́run tọrọ kọta la nafsa òun ta àmìdá
o ti bá wọn fàjẹsà òhu jahannam sọ wá rí pọ́nrọ̀ sọ pé ẹni ọba para ẹ̀ nínú jahannam ni ọwọ́ àyè bẹ̀ kọ́ ni tọ́ sẹ́ ma pé a máa wò ó pé bóyá kò ní di ká kírun sí la mọ́nà á kírun sí la. tòun tí wọ́n ti parẹ́ òun náà. á kírun sí la. á kírun sí la. bẹ́ẹ̀ni sẹ́wọ̀n pé ìdájọ́ rẹ ti wà pé ẹni ọba yẹ para rẹ o iná jahannam ni ọwọ́. a wá kírun sí la. bẹ́ẹ̀ni. àkàràmọ̀kànlá inú ìdájọ́ ká kírun sókù la tí ẹ fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ sàmì wá sí ẹjá mọ̀ yí pé ìrun ni gẹ́gẹ́ bí mùsùlùmí ó ní tí ó ṣe lára òkú ẹni tó wá parẹ́ tẹ́ lákìrun sí láhùn ṣé ìrun tá a wá kí sí láhùn só ní tí ó ṣe fóun. ìrun òun ò lè gbálẹ̀ àmọ́ àkì kí ni ó jẹ́ àkì ni wípé ó di sáàfù kí wọ́n kírun sí i la lè anahu yusalli wa yasumu ó tiẹ̀ wa yahijjul bayt ń kírun ń gbàwẹ̀ ọlọ́mọka mùsùlùmí ni ń practice islam àmọ́ wá parẹ́ torí pé ó ti ń practice islam ni a gbọ́dọ̀ kírun sí gẹ́gẹ́ bí mùsùlùmí torí ìpara rẹ̀ wọn kò mú kú ònú islam kò sọ di kèfèrí ọgbọ́ ìpara rẹ̀ wọn sọ di kèfèrí gbàtọ́ bá ti jẹ́ kèfèrí tí ó jẹ́ kèfèrí tí olóhùn kú ònú islam tó yẹ kọ́ kàn parẹ́ lásán ni kọ́dọ̀ lè kú ọmọ lásán nìkan lọ́gbìn nǹkan jẹ ẹ kírun sí la wa amúruhu mufawwadun li rabbihi ọlọ́run lẹ́wà fọ́ọ̀rọ̀ ẹ̀ tì sí lọ́dọ̀ ntọ́ba wọ ọlọ́run fún rẹ̀ ní wàá yanjú ẹ̀ báwọn. evidence torí pẹ́ẹ́nu mi ò ní pé àwọn ajákùnrin tó dé ó tún lẹ́ni tí ọba para rẹ̀ kún kírun sí la bẹ́ẹ̀ sì ni kò ní sí nínú sẹ̀ríà ń bẹ nínú sẹ̀ríà. bọ́ọ̀ bá wá rí nínú sẹ̀ríà jẹ́ fún example ẹ̀yọ kan Hajjaju bùnú Yusuf Saqafi ó ti wá mo ti sọ̀rọ̀ ẹ̀ rí èèyàn tó pa àlè máa dàdí àwọn èèyàn tó pa ó ti yé ní Hajjaj tí wọ́n fi ń pè ní sàfáàhà bọ́chà yóò dà fún ọ bọ́chà ló pè é ẹni tí tọmọ èèyàn pa tọmọ ẹ̀jẹ̀ dàálẹ̀ ó kọ tí wọ́n ń pè Hajjaj nù kọ́dà òun lọ pa Subayy òun lọ pa Abdullahi ibn Subayy ní Kaaba báyìí lọ pa sí ibi tó lágbára dé òun ní sọ ní Iraq wípé inni la ara kene kan ruusa kọdi àyìnáàt ó ní àwọn orí ọgbà àwọn tó wí láwà ní ọwà lérè kútùbà nípa tó burú dé ọwà lérè kútùbà ní wọ́n ń ṣe kútùbà lọ ó ní ayúwa nas àwọn yẹn nínú inni la ara ruusa kọdi àyìnáàt ó ní àwọn orí mórí tó ti pọ́n yìí wọ́n sì wí láwà ní ó ti bá ruusa wal amahim àwọn eré àti láwà ní mórí yìí wàhánà kí tọ́ fà á àsìkò tá a ká àwọn orí náà ni wà inni la dhahibuha èmi lẹni tí ó gé gbogbo eré kéèyàn olóyìn wọ́n pa gbogbo èèyàn tó wà mọ́sálásí pé àwọn orí ló ti pọ́n yìí àsìkò tá a ka gbogbo ẹ̀ lóde yìí èmi yìí náà ní sì bẹ gbogbo eré yìí ẹ wo bí téèyàn burú débẹ̀ tòun ti bẹ́ẹ̀ ìjọ tó kú wọn kírun sí la láwọn mùsùlùmí torí pé mata musliman walakinnahu fasik fásikù ni a sì kírun sí fásikì la a kírun sí àásìlà ẹlẹ́ṣẹ̀ ó sì ná ọlọ́run ló fàṣákà ó sì ná ọ̀mùtí olè olófòfó olè ọlọ́rọ̀ ẹ̀yìn ẹlẹ́gàn gbogbo àwọn yòówù tí wọ́n bá yẹ pé inú ìsìlámù wọn wà tó ṣe ń kírun tó ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n bá kú wá kírun sí wọn la inú ẹ̀ ní ẹni tó pààyàn àti wá sọ pé ìdájọ́ ẹni tó pààyàn àti ẹni tó pa ara rẹ̀ bákan náà ni láfi kírun sí ẹni tó pa rẹ̀ náà ní ara kan tó fanu. Hayakumullah.